ọ̀kan pàtàkì lára àwọn olóyè olóṣèlú inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP èèyàn Ọládìméjì Fábíyì ó mà ti tú àṣírí ńlá nípa ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni táwọn èèyàn tó máa ń pè ní bàbá Ìyábọ̀ tàbí ẹbọrọ òwò àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ẹni tí ó gba àwọn èèyàn tó ń pè ní Ọ̀ṣọ́kọ̀mọlẹ̀ ẹkùn ọkọ̀ òkè tí Ọládìméjì Fábíyì tó sì jẹ́ kó di mímọ̀ pé aláìmoore àti àfẹ̀bíṣú olóore òní Fáyọ̀ṣe nítorí pé gbajúgbajà olóṣèlú ni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 tó kọjá ìyẹn Alhaji Atiku Abubakar wọláláìmoore ní Fáyọ̀ṣe sí Atiku nítorí pé Atiku ó ṣe dáadáa sí Fáyọ̀ṣe ṣùgbọ́n Fáyọ̀ṣe padà dalẹ̀ gbẹ̀yìn náà ni. nígbà tí Ọládìméjì Fábíyì tó ń sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe lórí tẹlifíṣàn Symphony TV ni ló ti sọ̀rọ̀ lórí ìjà tó wáyé láàrin Ọbásanjọ́ àti Fáyọ̀ṣe láìpẹ́ yìí pàápàá ọ̀rọ̀ tí Ọbásanjọ́ tó lọ sọ sí Fáyọ̀ṣe lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún márùnlélọ́gọ́ta 65th birthday èyí tí ó bí Fáyọ̀ṣe nínú débi tó jẹ́ kó di mọ̀ pé bí ẹni kóun gba gbohùngbohùn microphone tó Ọbásanjọ́ fi ń sọ̀rọ̀ bí ayẹyẹ ọjọ́ bí òun fóun sì là máa lórí èlò ń ṣe òun lọ́jọ́ náà ọ̀rọ̀ yìí ni Ọládìméjì Fábíyì máa ń sọ tó sì ń jẹ́ kó di mọ̀ pé Fáyọ̀ṣe kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ sí àwọn àgbàlagbà ó ní kò yẹ kí nǹkan tí Fáyọ̀ṣe tó ṣe sí Ọbásanjọ́ ó yẹ kó jọjú rárá nítorí ó ní bẹ́ẹ̀ náà ni Fáyọ̀ṣe ń lọ ṣe sí ìyẹ́ ìyẹn ní ìgbà tó fi wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Ọládìméjì Fábíyì wá jẹ́ kó di mọ̀ wípé Àtíkù tí Fáyọ̀ṣe tó kọ̀yìn sílẹ̀ ní ó láwọn èèyàn mọ̀ pé olóore Fáyọ̀ṣe ni Àtíkù jẹ́ tó sì ní kó tiẹ̀ ń ṣe ẹni tó yẹ kó dalẹ̀ rárá ìní Àtíkù jẹ́ sí Fáyọ̀ṣe Ọládìméjì Fábíyì ní nígbà tí Fáyọ̀ṣe tó fẹ́ gbé ìgbà òṣèlú tó fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2003 ó ní odidi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà 15 million naira ó ní Alhaji Atiku Abubakar ni ló gbé fún Fáyọ̀ṣe láti fi polongo oníbẹ̀ ni Fáyọ̀ṣe ń rábàbà lọ́wọ́ ẹ̀ níwájú Àtíkù tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé nígbà náà òbítíbitì owó ni bí ò bá sì sí irú owó bẹ́ẹ̀ yóò fi Fáyọ̀ṣe gbogbologbo láti lè polongo gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n tó ní owó Àtíkù yìí ni ló ràn lọ́wọ́ Ọládìméjì Fábíyì wá béèrè pé ẹni tó ṣe irú orí ńlá bẹ́ẹ̀ fún ni èso yẹ kéèyàn rí fín tàbí dalẹ̀ tàbí téèyàn gbàgbé ẹ̀ ṣùgbọ́n ó ní ti Fáyọ̀ṣe bẹ́ẹ̀ kọ́ ó ní Fáyọ̀ṣe ó dalẹ̀ Àtíkù kò sì rántí oore ńlá tó ṣe nígbà tí kò tíì jẹ́ nǹkan kan lásìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí Fáyọ̀ṣe ò tíì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Ọládìméjì Fábíyì tó sọ yìí àti ẹ̀sùn ọ̀dàlẹ̀ tó fi kàn án.